ṣe ádámọ̀lìyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹ̀yẹ yan wá kan rámú náà bà ní Ádámù. Ádámù sọ mímọ́ di ilẹ̀ pátákárá. Ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámù ti wà nílọrin pẹ̀lú Èkó, Áfíríkà lápapọ̀ ayé pátá. Ẹgbẹ́ pàkọ́lá èèyàn kan wáyé Ádámù Abdallah. Bàbá wúlò púpọ̀ fàráyé.
ìlànà bá ní. Ó yá ẹgbẹ́ra ẹ̀yin owó ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yìí lókèlókè ẹ̀kú síkẹ́ ẹ̀jí ẹ̀ máa sùn ẹgbẹ́ra tán kò sóko fọlẹ̀ ẹ̀ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ní yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ ó yá dámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́dọ̀. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا. لا تحسد يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا آدم الدم شكر نعمته تعال داودنا ألهم تبيانا. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Ó gbé wa sọ́wọ́dọ̀lógo kẹwàá dámọ̀ ìlàjọ. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Ó sọ́wọ́dọ̀ ní àgbẹ̀sọ láwùjọ kẹwàá dámọ̀ ìlú ẹ̀wà. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Àwọn táwọn pa ò lè dáhùn kọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀mọ́re. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Bá a ṣe ń kọ́lé là á ṣe ń lógo àwọn tí mọ́tò ṣẹ̀ṣẹ̀. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Ìnísàúná ìjànú wà ìjànú náà jìbánú. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Gbogbo ibi adé náà mọ̀ pàdé kẹwàá dámọ̀ ìgbà yìí. Àlà wà á ti máa gbọ́ kẹwàá dámọ̀ sọ́wọ́dọ̀gbà. Àwọn sábà mọ̀ pààyà lórí ẹ ti fi mímọ̀ tún wá rè. Àlà ṣe ti wá dámọ̀ gan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الخالق الرازق الذي يرزق عباده بقدرته ويعلم كل شيء وخلق كل شيء فقدره تقديرا لا شريك له في كل ما خلق وهو السميع العليم والصلاة والسلام على رسولنا محمد صلى الله تعالى عليه وسلم المبعوث رحمة للعالمين الذي بين لنا بهدى ربه حتى نحن من الشاهدين أنه قد بلغ رسالة. اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní gbogbo agbára tó sì ní gbogbo nǹkan, ọba tí ó dá gbogbo nǹkan tó sì já sí pé òun náà lọ́ba tó mọ gbogbo nǹkan tó dá. Kò sí ní kinní kan lórílẹ̀ ayé yìí tí èyí ṣe pọ́ lọ́wọ́n ọba ló dá nǹkan náà, kò tí ì sí nǹkan náà. Ọba yìí ọba tọ́lá rẹ̀ ga jùlọ ni, kò sírú ẹ̀ nínú gbogbo àgbáńlá ayé, kò sì sírú ẹ̀ níbi agbára rẹ̀. Agbára rẹ̀ náà ló fi dá sánmà àti lẹ́lẹ̀ tí gbogbo wa náà fi ń rìn lórí ẹ̀ tá a sì ń rìn láàrin yan, à ń ṣe fáàrí ń bẹ̀ bó ti wù wá. Ọba yìí ọba tọ́lá rẹ̀ ga púpọ̀ ni o, kò sí ntọ́ba yóò mà, kò sì sí ntọ́lọ́wọ́n ọba yóò dá. Ọba yìí dá gbogbo nǹkan, ó sì fòdiwọ̀n sí gbogbo ntó dá. Èyí tó yẹ kó dá kó pọ̀ ó jẹ́ ó pọ̀, èyí tó yẹ kó dá níwọ̀nba ó dá níwọ̀nba. So ọlọ́wọ́n ọba yìí àyìn lógo torí pé òun náà lọ́ba wa. Ó ṣoore sínú ayé wa, oore tó ṣe síbẹ̀ tó tóbi jù náà ní Islam. Ọlọ́run dákun má gbà á lọ́wọ́ wa o bí akílẹ̀ ayé lakayómi. Àwa tọrọ ìkẹ́gẹ̀ fún ẹni tí Ọlọ́run bá ṣàlẹ́ṣà tí ń jẹ́ ànábì wa, òjíṣẹ́ wa, ẹni Ọlọ́run bá rán sí wa tí ó ṣe lábùlánú oríṣẹ́ Ọlọ́run bá jẹ́, táwa náà sì jẹ́rìí rẹ̀ pé ọba yìí ó jíṣẹ́ Ọlọ́run, kódà ó jẹ́ dáadáa. Ọlọ́run dákun bá wa kí ànábì wa Muhammad
sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́run bá wa kẹ́ kó o sì bá wa gẹ́ torí pé ọba yìí ọba tó lágbára ni òun náà ìkẹyì àti ìgẹ̀ yìí kó sì máa bá gbogbo àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam so ọlọ́run dákun síjú àánú wọn o bá wa ṣe dáadáa fún wọn ìkẹ́ rẹ̀ tí ń bẹ lórí wọn ọlọ́run dákun má jẹ́ ó kú ń bẹ láéláé la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim awa ṣàdúà fún maulana asheikhuna hadam abdullahi al-ilori wa sheikhuna kamaluddin al-hadabi wa sheikhuna yusuf al-ibwaji wa sheikhuna mustafa zaglulu sanusi rahmatullahi ta'ala alayhim ajma'in مولانا شيخنا محسن عيد وشيخنا عبد اللطيف أموني وشيخنا جرجيس أقادو رحمة الله تعالى عليه وعلى كل علمائنا أجمعين ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ kó sì bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn àwa náà ṣíjú àánú wọ̀ wá o má jò ó tán fún wa má sì jò ó tán lára wa lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam masha allahu ta'ala ẹ̀yin ọmọ ya wa mo wá ń kí mo ń ṣàdúrà fún yín ọba tó fi yín sínú ayé mọ́ ti yọ yín kó ń bẹ̀ apádà sí igbó apádà sí ìgbà ọlọ́mọdé ó tọ́ sẹ́ni kankan wa lọ́la la ilaha illallah maulana sheikhuna habibullah adam abdullahi lórí mudirul markaz hadama allahu lana hayatahu wa dawlatahu wa abqa lana afiyatahu wa kathir lana ghinahu ya rabbil alamin ila yawmiddin ọlọ́run bá wa jẹ́ kẹ́mi bàbá náà ogun dáadáa gbogbo ẹni tó bá wa ṣe àmín ọlọ́run jórí bẹ́ẹ̀ fáwọn náà lọ́la la ilaha illallah محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نعم أريد يا ودادا يا البركة يا أنا ما سابا ودادا أو الأجا وريسكات ويومي أتونكي يا وانا وكو أدون وانتولي لدوكا وانتولي لدوكا لنا سوني ọlọ́run dákun jẹ́ kẹ́mi ìyá náà gùn lára àwọn tí wọ́n jólùfẹ́ ètò yìí dáadáa ni a sì fẹ́ kẹ́ ẹ bá wa ṣàdúrà ẹ̀mí gígùn àlàáfíà àtúbọ̀tán tó dáa ọlọ́run dákun jó tọ́ sí wọn gbogbo ntọ́lọ́run ti ṣe fún wọn nínú oore olúwa ọlọ́run dákun mọ́ fi kú gbà o mọ́ sì fi ìbànújẹ́ gbà o mọ́ fi ìdààmú gbà o gbogbo ntẹ́lù láyé ọlọ́run jẹ́ fàlàáfíà lọ wá jẹ́ kẹ́ ẹ gùn lẹ́mi dáadáa lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah naam a rí pé wá sí alẹ́ yìí ọlọ́run kó tọ́ wa sọ́nà kó sì jẹ́ kó yé wa kó sì jẹ́ agbọ́ yé a rí pé àkọlé wá sí yẹn èyí tí wọ́n notify wa ó fẹ́ yàtọ̀ díẹ̀ àkọlé rẹ̀ gangan ni pé ìpìlẹ̀ ẹ̀dá ènìyàn àti kí ni ìyàtọ̀ láàrin Allah àti Olódùmarè ìyàtọ̀ láàrin Allah àti Olódùmarè a rí pé ọ̀rọ̀ yìí yóò ní í ṣe díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá kódà yóò tún ní í ṣe díẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n máa ń pè ní àyájọ́ mi rò pé gbọ́ so yóò máa ní í ṣe pẹ̀lú rẹ̀ in tó sì fún wa láǹfààní tá a fi lè máa sọrú nǹkan báyìí náà ni wípé ọmọ Yorùbá ni wá ẹ̀sìn Ìsìláàmù sì lẹ̀sìn tá a gbàgbọ́ kó wá lọ́lọ́run sì fún láǹfààní pé ó lè ṣẹ̀sìn òun tó bá hùn ẹ́ ó lè lọ yà sọ́nà míì ọ̀nà tó pé àwa láyà yìí tí wá ní pé Ọlọ́run ti jó yẹ wá wípé lakumudinukum waliyadini ẹ máa ṣẹ̀sìn yín káwa náà máa ṣe kí ni o ká máa ṣe tiwa àmọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ bú ẹlẹ́sìn míì náà ò sì gbọ́dọ̀ bú àwa mùsùlùmí Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé kúlíyà ayyuhal kafiruna bá mi sọ pé mo kú ẹ̀yin tẹ́ ẹ kọ́tọ̀ lọ́hùn tẹ́ ẹ lẹ́ẹ̀ní sìn la a'budu ma ta'buduna èmi ò ní bá yín sìn àwọn nǹkan tẹ́ ń sìn mi ò ní bá yín sìn ìyẹn fi hàn pé májẹ̀mú Ọlọ́run lórí ẹni tó bá lóun fẹ́ sìn lọ́run ni pé má bá àwọn tí wọ́n sìn lọ́hùn sí tí wọ́n ń sìn ìyẹn náà ni wọ́n ń pè lẹ́bọ táwa á dẹ́bọ mọ̀ lónìí sìn tá a sọ gbogbo ayé dẹ lẹ́bọ
so ó ní la a'budu ma ta'budun mi ò ní bá yín sí tẹ́ǹsìn àwọn tẹ́ǹsìn ni mi ò ní bá yín sí wala antum abiduna ma a'budu kẹ́yìn náà wá máa bá mi sí tèmi náà ń sìn kẹ́ máa ṣe tèmi kémi náà máa ṣe tiyín rárá o mi ò ní bá yín ṣe o kẹwàá ìyẹn ló yẹ pé kò tọ́ sí mùsùlùmí láyé yìí kó a jásí pé wọ́n pè é láàfa tàbí wọ́n pè é lálàájì tàbí wọ́n pè é ní mùsùlùmí kó tún wá bá nídìí pé ó ń bọ fani àbí ó ń bọ̀ gun kó a máa dárin fún pé ìmàlẹ́ ò pé káwa má ṣòro àwa ó ṣòro ilé wa o orí ibú ti wọnú ọ̀rọ̀ èyí o torí àwọn kan bẹ́ẹ̀ káwa máa ní ìmàlẹ́ ò pé òye ìmàlẹ́ ò pé kóhun má ṣòro ohun ó ṣòro ilé wọn o rárá o ìsìláàmù ní a má ṣòro tó bá jásí pé ìmàle ló ń sọ ìsìláàmù èé ṣe màle wọ́n ń pe ìsìláàmù ní àwọn tí wọ́n pè débi ìmàle torí pé àwọn tí wọ́n ti ìsìláàmù borí ẹsẹ̀ wọn dé nàìjíríà àwọn ará Mali ni wọ́n làwọn yẹn wá ń rò pé sí àwọn ará Mali ni wọ́n fi ń pè ní ẹ̀sìn Bali ẹ̀sìn Mali náà tara abẹ́sọ́ di ẹ̀sìn ìmàle Mali ni wọ́n ń wí yẹn lẹ́yìn tẹ́lẹ̀ mi ò bá sọ yóò lẹ́sìn mímọ̀ líle kókó lọ́rọ́ wọn ẹ̀sìn ìmàle ní rárá o ìtumọ̀ rẹ̀ kọ́ torí pé àwọn tí wọ́n mú dọ́dọ̀ àwa ńlẹ̀ Yorùbá yìí Mali ni wọ́n ti wá lọ́dọ̀ àwọn náà bí wọ́n sì ti gbọ́ yé Mali àwọn náà wá ṣàlàyé fún wa ìsìláàmù yìí ṣẹ̀sìn ìmàle làfà kan fi kọrin jọ bóyá bàbá wa fà lọ́wọ́ ni Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn wọ́n ní ẹ pé mùsùlùmí ló ní ìmàle ẹni bá pé mùsùlùmí ló ní ìmàle kò kéhùn kò béèrè aláìmọ̀kẹ́ni ó máa sọ pé ìmàle ni wọ́n ẹlẹ́sìn ìmàlíle ni wọ́n o rárá o àṣẹ lẹ́sìn ìmàle o ìsìláàmù lẹ́sìn wa àmọ́ gbólóhùn kan wá ń jáde lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa Yorùbá táwọn ò fẹ́ ṣe ìsìláàmù tí wọ́n sì fẹ́ ṣẹ̀sìn míì tó ti sánmà wá wọ́n wá máa sọ wípé àwọn ọmọ àlè Yorùbá làwọn tí wọ́n ń ṣe ìsìláàmù àtàwọn tí wọ́n ń ṣe kìrìsìtẹ́nì pé nítorí pé ẹ̀sìn bàbá wọn fi ilẹ̀ wọ́n á lọ ń ṣẹ̀sìn àtọ̀húnrìnwá la ilaha illallah ọ̀rọ̀ tí ò dáa ni òun náà ló bí àkọlé ọ̀rọ̀ yìí pàápàá tá a bá rí àwọn kílẹ̀ tí máa pè tí àwọn ustaz Jami Adigun àṣẹ dìbẹ́tì náà kọ́ ni pẹ̀lú àwọn onífá àti nǹkan kan yẹn ẹ rí i pé irú àwọn ọ̀rọ̀ yẹn náà ń jẹyọ ń bẹ̀ ìpè ẹ padà sílé kẹ wá bọ́ sórí irun àwọn bàbá yín náà a wá rí i pé nbí tá a kọ́kọ́ fẹ́ lọ tá a kọ́kọ́ yà sí wá sí i máa kò lè jẹ́ part 1 torí pé a fẹ́ sọ ìgbà wo láyé pinlẹ̀ nígbà wo láfíríkà gan bẹ̀rẹ̀ ọmọ ọdún mélòó gan ni Ilé-Ifẹ̀ tí wọ́n sọ pé Ifẹ̀ láyé ti fẹ̀ tó wá fẹ̀ kárí ayé irọ́ tó lágbára ni títí dòní àwọn ará Yorùbá ò tí ì mọ orírun wọn àti ìmọ̀ orírun wa ó sì máa ka ìtàn tó yàtọ̀ síra wọn ọ̀rọ̀ ò tí ì débẹ̀ ọmọ ọdún mélòó ní Ilé-Ifẹ̀ á sọ iye ọdún rẹ̀ ọmọ ọdún mélòó láfíríkà fúnra rẹ̀ á sọ iye ọdún rẹ̀ báwo ni Áfíríkà ṣe pinlẹ̀ níbo ni wọ́n ti yọ gbólóhùn Áfíríkà níbo ni wọ́n ti yọ gbólóhùn Yorùbá àmọ́ níbi tá a kọ́kọ́ yà sí náà ni èyí tó kàn wá gbọ̀ngbọ̀n pé ta ni àbí kí n mọ́ ti jẹ́ mọ́jẹ́ ní tí kọ́kọ́ lò yìí o jẹ́ àkọ́kọ́ ìyẹn náà lákọ́kọ́ lò jẹ́ àkọ́kọ́ lọ sí pé man huwa Allah wa man huwa Elédùmarè ta ni Allah ta sì ni ẹni tí wọ́n ń pè ní Elédùmarè ìjẹ́ Elédùmarè túmọ̀ sí Ọlọ́run Elédùmarè ò túmọ̀ sí Ọlọ́run Elédùmarè ò ṣe kí ni o kò túmọ̀ sí Ọlọ́run Ọ̀rúnmìlà
dákun gbogbo wa tá a bá fẹ́ ẹ jẹ́ àjọ gbọ́ kínní dáadáa. Now, alhamdulillah rabbil alamin, alhamdulillah rabbil alamin, alhamdulillah rabbil alamin. Jazakumullahu khair. Ọlọ́run Abdul Wahid Ọlátúnjí Afọlábí Ọlọ́run bá wa ṣe naam masha Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. So tá bá wá ń wò ta ló Odùduwà àbí ta ló Olódùmarè, ta ló Odùduwà, báwo l'Odùduwà ṣe jẹ́, ta ló Ọ̀rúnmìlà, báwo l'Ọ̀rúnmìlà ti jẹ́. Gbogbo tí wọ́n fi ṣẹ̀dálẹ̀ Yorùbá pátá tó rọ̀ mọ́ irọ́ ni. Gbogbo tí wọ́n fi ṣàgbékalẹ̀ ìta ń pè ní Yorùbá pátá tá a lè máa pè ní Ifá àbí nǹkan mi, kí là ń pè ní Ifá gan. A rí pé gbogbo tá a fi pilẹ̀ rẹ̀ yóò nira ká tó lè rí òtítọ́ kan tá a fẹ́ mú dání. Lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan ni lọ́dọ̀ wọn, lọ́dọ̀ àwa tá a ṣe kìí ṣe nǹkan lọ́dọ̀ wa, torí ń táwa ń ṣe náà ò jẹ́ nǹkan lọ́dọ̀ wọn. Àmọ́ Ọlọ́run ò gbà ká bú nǹkan wọn. Náà ibi tí màá ti kọ́kọ́ wá lọ ni pé ta ni Ọlọ́run? Gbogbo wa la mọ̀ pé tá a bá sọ pé Allahu, Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Tá a bá wá sọ pé táwa là ń pè ní Allahu, Al-Qur'ani júwe rẹ̀ fún wa. Báwo l'Ọlọ́run bá ṣe júwe rẹ̀, báwo ni Yorùbá ti júwe rẹ̀? Ìyẹn ni ó mú wa lọ sínú Al-Qur'ani bọ́lọ́hun ti júwe ẹni tí ń jẹ́ Allahu. A lọ sínú Suratul Baqarah, Quran 2 aya 255. Níbo Ọlọ́run fẹ́ júwe pé ta là ń pè ní Allah. Ọlọ́run júwe rẹ̀ pé Allahu la ilaha illa huwa. Ẹni tá ń pè ní Allahu yẹn, òun náà lẹ́yìn pé ní la ilaha. Kò sí àwọn ọlọ́run ọba mìíràn. Ṣé rí gbólóhùn ìláhù, wọn a máa lò fún Ọlọ́run. Gbólóhùn ìláhù, wọn a máa lò fún nǹkan míì tẹ́lómi náà ń pè lọ́lọ́run ọba rẹ̀. Àmọ́ Allahu, Ọlọ́run nìkan ni wọ́n máa lò fún, wọn yẹn lò fún nǹkan míì. Tá a bá sọ pé ìláhù lọ́wọ́ pé nù àyà kan Ọlọ́run ní wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa ar-rahmanur rahim. Ọlọ́run abáyín, Ọlọ́run abáyín ọ̀kan ni, la ilaha illa huwa, kò sẹ́nìkan tá a tún lè máa sìn yàtọ̀ sóhun nìkan ṣoṣo. Ọlọ́run wá ń júwe ara rẹ̀ pé Allahu, ẹni tí ń jẹ́ Allah, la ilaha illa huwa, kò tún sí ẹlòmíì téèyàn lè jọ́sìn fún. Gbogbo tí wọ́n bá ń sìn láyé ni wọ́n ń pè ní ìlàhù. Àmọ́ ìsìn ò tọ́ sẹ́nì kankan yàtọ̀ sí Allahu. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ gbogbo àwọn òòṣà àwọn náà ń jẹ́ ìlàhù. Ọlọ́run náà sì ń ṣe kíni o, ó ń jẹ́ ìlàhù. Àmọ́ Allahu lọ́dọ̀ àwọn Lárúbáwá, Ọlọ́run abánìkan ní ń jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ ìlàhù wọn a máa lò fún Ọlọ́run, wọn a sì máa lò fún nǹkan míì táwọn èèyàn bá pè lọ́lọ́run wọn. Lọ́yẹ̀ pé ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá fẹ́ tako Islam, wọ́n á máa ní ìlà. Kí ni ìtumọ̀ ìlà? Torí pé kò yé wọn. Wọ́n á mọ̀ mú ìlà tá a sọ wípé àyàfi exceptional lẹ́ni ẹni tí ò dá kan mọ̀. Ẹ rí pé lápẹẹrẹ ẹnìkan jò ní mi kì í ṣe pé mo fẹ́ bú wọn. Gbogbo nǹkan yẹn náà máa ń lọ́ mọ́ pé ta ni ìlà yẹn, ta ni ìlà yẹn. Torí pé kò yé wọn, wọn á sì kẹ́kọ̀ọ́ rẹ̀. Ó wá máa ń jẹ́ tí wọ́n máa lò láti máa kojú Islam. Ìtọ́lọ́run sì ń sọ ọ̀tọ̀ ni Allahu, Ọlọ́run gangan ni Allah. Ó wá ní la ilaha, kò tún sí Ọlọ́run mi téèyàn lè máa jọ́sìn fún illa huwa, àyàfi òun. Ó wá ròyìn ara ẹ̀ pé al-hayyu al-qayyum, ẹni tí ó máa ṣẹ̀mí títí ayérayé. Gbogbo tí àwọn èèyàn ń pè lọ́lọ́run lónìí wọ́n sì mọ̀. Látorí Ànábì Ìsá wọ́n sì mọ̀. Látorí ọbọ̀yá Ọ̀ṣun ni, àbọ̀yá ni, Ọbàtálá ni, Ògún ni, Irúmọlẹ̀ nìkan ni, wọ́n sì mọ̀.
torí pé déèyàn ni wọ́n ti kú ni wọ́n fi lè jọ́ lọ́hùn. Aya yẹn sọ bẹ́ẹ̀ fún wa. Tá a bá tún lọ sínú Suratul Ashir aya 29 níbi Ọlọ́run tí ń ro ó wá ròyìn ara ẹ̀ gan aya 23 ni aya 23 kí ni chapter rẹ̀ Suratul Ashir Suratul Ashir aya yẹn jẹ́ aya 23 Al-Hashir chapter kí ni ẹ̀yin ò rí chapter o Suratul Ashir ń jẹ́ chapter 59 tí n bá ní ṣe mistake chapter 59 aya rẹ̀ wá ń jẹ́ aya 23 ọlọ́ni huwa Allahu alladhi ẹni tí ń jẹ́ Allahu yẹn huwa alladhi òun lẹ́nu tó jásí pé ní la ilaha illa huwa kò sí ẹlòmíì téèyàn lè máa sìn tí ká sìn tọ́ sí yàtọ̀ sóhun ó wá ní alimul ghaibi wa shahada ẹni ó mẹ́ni tó pamọ́ àti tó hàn. tó bá wá lọ sínú súrátù nínú àyà kan yẹn tí yẹn bá ń kà lọ ó ní huwa Allahu alladhi ẹni tí ń jẹ́ ọlọ́run gangan tá à ń pè ní Allahu òun lè pè ní la ilaha kò sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ láti sìn illa huwa yàtọ̀ sóhun. ó wá ń ròyìn ara ẹ̀ ó ní al-Khaliq ọba adẹ́dà al-Malik ọba ọlọ́lá huwa Allahu alladhi la ilaha illa huwa al-Malikul Quddus ọba tó mọ́ tí ò ní dọ̀tí lára as-Salamu ọba tó ní àlàáfíà al-Mu'minu ọba tó rí wá al-Mu'min ọba tí máa fìyàn lọ́kàn balẹ̀ tí ò bá fìyàn lọ́kàn balẹ̀ kò lè rí fọkàn balẹ̀ kódà tọ́lọ́run ò bá fìyàn lọ́kàn balẹ̀ Ọ̀rúnmìlà ò lè fún al-Muhaiminu ọba tó rí wájú tó rẹ́yìn al-Mu'min al-Muhaimin al-Aziz ọba tó ga tí ò sẹ́ni tó ga tó al-Jabbaru ọba tó lè fipá mú ènìyàn al-Mutakabbiru ọba tó tóbi ju gbogbo ohun tó tóbi lọ ó ń fira rẹ̀ hàn pé òun tóbi ó wá ní subhanallahi amma yushrikun mímọ́ Ọlọ́run ọba yẹn tayọ ń tẹ́ fi ń wé kẹwàá máa fi jọ kínní kan ó tún ní huwa Allahu al-Khaliqu ọba Allahu tá à ń sọ yìí òun náà ní al-Khaliq ẹni tó dá ènìyàn al-Bari ẹni tó yọ egungun nínú ẹran tó fi ẹran bo egungun lára al-Musawwiru ẹni tó ya àwòrán ènìyàn ó ní lahul asmaul husna gbogbo kan tó dájú láyé Ọlọ́run ní jẹ́ ó wá tún ní yusabbihu lahu ma fi samawati wa ma fil ardi gbogbo tó wà ń bẹnu sánmà pátá àti lẹ́lẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run wa huwa al-azizu al-hakim bọ́lọ̀ ti rí lóròyìn ara ẹnu ẹni tó ń jẹ́ Allahu nìyẹn. ó wá rí i pé Ọlọ́run abá yìí lọ́dọ̀ àwọn Yorùbá àwọn máa ń jẹ́ kó yé wa pé inna Allaha Rabbu samai pé Ọlọ́run abá tó ní sánmà ismuhu Odùduwà irọ́ ni wọ́n yí i mẹ́bẹ̀ ni Odùduwà yẹn ṣorúkọ Ọlọ́run orúkọ èèyàn ni astaghfir Olódùmarè wọ́n á ní Olódùmarè mo ń bọ̀ ń bẹ̀ o Yorùbá wa gbà yí pé arsala ibnahul musamma Odùduwà Olódùmarè yẹn Maulana Sheikh Adama wọ́n kọ ọ̀rọ̀ yìí sínú tírà àwọn tí wọ́n ń pè ní aslu qaba'il Yorùbá bó dẹ̀ ṣe wà nínú ìtàn Yorùbá náà nù bàbá ní Yorùbá àwọn gbà bẹ́ẹ̀ nínú ìwé Yorùbá wọn pé arsala ibnahul musamma Odùduwà wọ́n lÓlódùmarè yẹn ló wá rán ọmọ rẹ̀ ẹ máa gbọ́ o ó rán ọmọ rẹ̀ Odùduwà ilal ardi wá sórí ilẹ̀ li yukhlifa abahu fiha láti wá rólé bàbá rẹ̀ ń bẹ̀ fa abita hadha al-ibnu min as-samai ila al-makan al-musamma Ilé-Ifẹ̀ wọ́n lọ́mọ nì ó wá jábọ́ ó bọ́ọ̀lẹ̀ láti sánmọ̀ ó wá bọ́ sí orílẹ̀ kan tí wọ́n ń pè ní Ilé-Ifẹ̀ yẹn ni pé wà á bì tọ́ tí máa wú zawjatu nígbà tí ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ náà ìyàwó rẹ̀ náà sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀
alimusamma olókun ìyàwó rẹ̀ ń jẹ́ olókun lọ́dọ̀ Yorùbá wọ́n sọ pé wà máa na Odùmarè Elédùmarè wọ́n ní al-azimu alladhi laysa fawqahu shay'un a'zamu minhu wọ́n lẹ́nìkan tó tóbi tí ò sí tó tóbi jù lọ èyí tí wọ́n fi tàn wá nù wà máa na Odùduwà ẹ máa gbọ́ o ẹ̀ńtà wa ń pè Olódùmarè wọ́n lòun lẹ́ni tó tóbi tí ò sí tó tóbi jù lọ wọ́n wá ní ìtumọ̀ Odùduwà al-khaliqu alladhi khalaqa al-kawna ẹni tó dá ẹ̀dá tó dá ayé kullahu látòkèdélẹ̀ wal insan wal ayawan kì í ṣe Olódùmarè ló dá wọn yẹn Olódùmarè rán wa kó wá bá òun dá ayé kó wá bá òun dá ènìyàn kó wá bá òun dá ẹranko bó ṣe wà lọ́dọ̀ àwọn Yorùbá nù kí wá ní ìtumọ̀ olókun al-ilahu sahibul baril muhit òun náà lẹni tí wọ́n ń pè ní ọlọ́run omi òkun wọ́n wá ní máàna ilé Ifẹ̀ mabda utisa ila ardil yabisa bayna al-ba'ar ibi tí ilẹ̀ ti bẹ̀rẹ̀ tí wọ́n ń fẹ́ lọ ń fẹ́ lọ ń fẹ́ lọ báyìí náà ni bàbá wa Samuel Johnson bí wọ́n ṣe kọ́ kalẹ̀ òun náà sì làkọ́kọ́ ẹni tó kọ̀ tán Yorùbá sédè òyìnbó ní 1879 tí wọ́n mú ọ̀rọ̀ yìí kalẹ̀ nígbà táwọn náà sì kú àwọn script wọn àwọn manuscript wọn sọnù Ògúnmúdíà tó jábúrò wọn lòun bá continue pẹ̀lú ìrònú bọ̀dá rẹ̀ bó tiẹ̀ já sí pé lónìí èyí tó pọ̀ jù náà àwọn olùmọ̀ jẹ́ kó yé wa pé ọ̀pọ̀ tí bàbá yẹn kọ kalẹ̀ ń jọ́ náà o àgìlàbíyà rẹ̀ irọ́ ni àti ìrònú kọ́lọ̀nkólà wà ń bẹ̀ yóò wá máa yà wá lẹ́nu pé tó o bá wá sọ fún wa wípé Olódùmarè ò túmọ̀ sọ́lọ́hun kí wá ní túmọ̀ Olódùmarè kí wá ní túmọ̀ Olódùmarè ìwọ fúnra rẹ ó wá mà pé Yorùbá ń dà nǹkan rúpọ̀ mọ́ra wọn Ọ̀rúnmìlà ni Olódùmarè Olódùmarè sì ni Ọ̀rúnmìlà ṣe pé nínú ìtàn kan wọ́n á ní Ọlọ́run ẹ máa gbọ́ ìtàn kan lè yí o wọ́n á lọ́lọ́run abá rán Ọ̀rúnmìlà wá ó sì mẹ́dìyẹ kan dání ẹ gbọ́ ẹdìyẹ kan tó wá mú dání ni ó sì bu àgbàdo ó bu lọ́wọ́ ayé sì wà ó jẹ́ omi ń jọ́ náà ó wá mú àgbàdo nì ó wá dálẹ̀ àgbàdo nì ní ẹdìyẹ wá ń fẹsẹ̀ wá ló ń tàn ló ń tàn ló ń tàn ló wá bẹ̀rẹ̀ sí ní fẹ̀ nílẹ̀ wá ń fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ìkan tún lè yí wò tá bá fẹ́ sọ pé Allahu Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ olú ọ̀run Yorùbá máa pè ní olú ọ̀run ẹni tó ní ọ̀run olú ayé ẹni tó láyé lọ́lọ́run ọba wa lọ́dọ̀ Yorùbá olú ayé olú ọ̀run naam wájà ká wá mọ̀ kí ni ń jẹ́ Odùduwà gan kí ni ìtumọ̀ Odùduwà ó mọ̀ yí pé Odùduwà èé ṣorúkọ àbí Elédùmarè kèé ṣorúkọ Ọlọ́run naam wájà àjọ wọnú ọ̀rọ̀ lọ ó rí pé olódù ọmọ àrè níbo ni wọ́n ti yọ gbólóhùn méjì ni wọ́n ti yọ Olódùmarè ìkan wá ní wá wípé olódù ọmọ àrè mú yẹn dání o olódù ọmọ àrè ibì kejì tí wọ́n ní wọ́n ti yọ òun ń jẹ́ olódù tó mọ àrè olódù tó mọ àrè àti olódù ọmọ àrè kí là ń pè ní àrè àrè òun náà ni àyè ibì kan tá a lè sọ pé pàtó báyìí ló fi já sí pé nínú èdè Yorùbá ọmọ tó bá rìnrìn kurìn tá a mẹ́bí ó lọ wọn á ló ti rìnrìn àrè lọ tá bá sọ pé olódù ni Ọ̀rúnmìlà ní ń jẹ́ olú odù Ifá èjì náà yóò gbọ́ tá bá ń sọ pé èèyàn olú nígbà tá bá ní Olúbàdàn olú Ọ̀yọ́
ibi wọ́n ti yọ olú ọ̀hún náà inú èdè Lárúbáwá ni ulul amúrì àwọn aláṣẹ, ulul ilmi àwọn onímímọ̀, ulul albabi àwọn tọpọlọ wọn pé ibẹ̀ ni wọ́n ti mú olú. Èdè Lárúbáwá ni olú Ọ̀yọ́, Olúbàdàn. Èdè Lárúbáwá ni ulul amúrì, ulul albabi, ulul ilmi. Gbogbo ẹ̀ l'Al-Qur'ani sì lò pé wa ulul ilmi qa'iman bil qisti wa ma yadhakkaru illa ulul albabi. Naam, ó ní wa ulul ilmi qa'iman bil qisti. Al-Qur'ani lò ulu yẹn èdè Lárúbáwá ni kìí ṣe èdè Yorùbá. Tàbá ní olú Ọ̀yọ́, Olúbàdàn, olú Ẹ̀pẹ́, olú ẹni tó jẹ́ olórí ìlú. Tàbá wá sọ pé olú checket me sí odù, ó mọ àrè. Ìyẹn fi hàn yí pé Ọ̀rúnmìlà ó mọ ẹni tó sọnù téèyàn bá fẹ́ wá. Mi rò pé o gbọ́ torí n tá ń pè ní odù yìí fá, odù ààrẹ ní n tá fẹ́ wádìí rẹ̀, ẹni tó fẹ́ bá wa wádìí ẹ̀ òun ní olú Ifá tí ń jẹ́ Ọ̀rúnmìlà. Kìí ṣe orúkọ Ọlọ́run, wọn Yorùbá kan ń lọ láti máa fi bàbàrà Olódùmarè yẹn ká lè gbà wípé orúkọ Ọlọ́run ni kìí ṣe orúkọ Ọlọ́run. Àádẹ́ sọ báwo ni wọ́n ṣe bí Olódùmarè tó Olódùmarè ní ìyàwó ní bàbá. Olódùmarè ṣe kí ni? Ó ní ìyá ó sì ní bàbá. Naam, ìyẹn ń jẹ́ bẹ́ẹ̀. Tá bá bọ́ lọ sórí pé Olódù tó màre, ìyẹn ni pé ẹni tó lè sọ ohun tó tọ́ fún wa. Ìyẹn ni pé tá a bá dọ́dọ̀ Ifá, tá a bá fi Ifá léèrè o, Ifá máa sọ kí ni o, yóò sọ ohun tó tọ́ fáwọn. Ibi tí wọ́n ti yọ Olódùmarè nu, Olódù ọmọ àrè. So àti Olódù tó màre, Olódù tó mọ àrè, àti Olódù tó mọ àrè, ẹni tó mọ ohun tó sọnù tá a bá fẹ́ wá, àtẹni tó mọ ohun tó tọ́, ẹni tí wọ́n ń rìfà sí ń bẹ̀ Ọ̀rúnmìlà ni. Lọ́yẹ́ pé lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n gbà pé ẹ̀sìn àwọn ẹ̀sìn Ọ̀rúnmìlà òun náà lẹ̀sìn Ifá torí pé Ọ̀rúnmìlà ló mú Fá wá, ó sì níbi tóun náà ti wá kìí ṣọ̀run. Wá jẹ́ ká sáré gbọ́ ìtàn rẹ̀. Ó rí pé ńgbà tí wọ́n bá fẹ́ kí Ifá wọn, tí wọ́n bá fẹ́ kí Ifá wọn, wọ́n á ní Ọ̀rúnmìlà ẹ̀làmọ̀yìn àbọ̀rú, wọ́n sọ bẹ́ẹ̀. Máa gbọ́ o, kó lè mọ̀ pé ẹni tí wọ́n gbà lérò ní kíni o, Ọ̀rúnmìlà l'Elédùmarè lọ́dọ̀ wọn. Wọ́n á ní Ọ̀rúnmìlà ẹ̀làmọ̀yìn àbọ̀rú. Wọ́n á tún sọ ní ọ̀rọ̀ wọn pé Ọ̀rúnmìlà ẹ̀làmọ̀yìn àbọ̀yè. Wọ́n tún wá sọ yí pé Ọ̀rúnmìlà ẹ̀làmọ̀yìn àbọ̀ ṣiṣẹ́. Ṣọ́lọ́run l'Ọ̀rúnmìlà tí wọ́n fi ń yìn. Torí pé wọ́n máa parọ́ fún wa, ẹ má jẹ́ káwọn mùsùlùmí ó tàn yín, ẹ má jẹ́ kẹ́nìkan ó tàn yín, nǹkan tó dá alágbé dání. Wọ́n wàá bọ́ sórí wípé máa gbọ́ o, wọ́n wàá ní ogbó atọ́, asúre, ìwòrìwò fún Ọlọ́fin, bàbá Odùduwà, máa gbọ́. Máa gbọ́, ìwòrìwò fún Ọlọ́fin, àgbèyẹ, bàbá Odùduwà, àgbèyẹ. Bàbá ẹnì Odùduwà tún ní ṣe kí ni o, ó ní bàbá, ṣọ́lọ́run ní bàbá ni. Ọ̀rúnmìlà àgbèyẹ, bàbá Odùduwà àgbèyẹ, Ọ̀rúnmìlà bí wọ́n ti máa wí nínú ọ̀rọ̀ wọn nu. Ibẹ̀ yẹn kọ́ la wá fẹ́ lọ. Jẹ́ ká wá jọ wò ó pé báwo náà ni Odùduwà ṣe jẹ́. Lọ́dọ̀ tí wọ́n gbà yí pé Ègbè ọdún Ọlọ́fin, ìyẹn ni pé the family of Ọlọ́fin secret. Ṣe ni pé odù àṣírí ní jẹ́ bẹ́ẹ̀, ààrẹ in tó sọnù
tó fi mọ̀ pé kèé ṣe kíni o kèé ṣe orúkọ Ọlọ́run orúkọ Ọ̀rúnmìlà ni. Now wọ́n wá sọ yí pé awo ìfàlẹ́nu. Now wájú àjọ gbọ́ wọ́n ní the true story of Ọ̀rúnmìlà by Yemayale and Olodumare. Yemayale ẹnìkan ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á tún máa pè ní Yemaya. Wọ́n gbà pé Yemaya yìí òun ní òrìṣà tó kọ́kọ́ bímọ sínú òkun tàbí ká pè nínú omi. Wọ́n á máa pè ní mother of the earth. Ìyá kíni o ìyá alẹ́ ayé. So orúkọ yìí náà ni wọ́n fún látọ̀dọ̀ bàbá Odùduwà. Ìyẹn fi hàn pé Odùduwà ló ṣe kíni ó ní bàbá. Bó tiẹ̀ já sí pé irọ́ náà ni ó padà kángun ẹ̀ nígbà tẹ́ bá rí ẹ rí pé mythology ni. Ó yá wa máa gbọ́. Wọ́n wá ní Yemayale had a husband that was òrìṣà oko. Lọ́dọ̀ nínú ìtàn yìí wọ́n gbà pé òrìṣà oko ló bí máa gbọ́ o. So Yemayale had an husband that was òrìṣà oko. Òrìṣà oko lórúkọ ọkọ rẹ̀. But he was very sick. Ọkọ òrìṣà oko wá ṣàárẹ̀. And she went to consult the òrìṣà oracle, the ẹlẹ́gbàrà. Wọ́n lọ wá lọ bá òrìṣà ẹ̀dá kan tí wọ́n ń pè ní ẹlẹ́gbàrà. Ẹlẹ́gbàrà wá sọ fún pé she had to go to the mountain range without crossing the sea. Pé ó gbọ́dọ̀ lọ sórí òkè kan tó ga láì ní gba orí omi kọjá. And the most difficult things was crossing the sea. In tó sì ṣòro fún Yemayale ní báwo ló ṣe fẹ́ débẹ̀ tí ó fi gba láì ní gba orí òkun. Wọ́n wá ní Yemayale started her travel to the mountain range. Yemayale wá bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ lẹ́ni tó ń wá orí òkè lọ tí ò ní gba orí omi. Wọ́n ní but in the way she came across a man who was Olodumare. Nígbà tó wá ń lọ lọ́nà ó wá pàdé arákùnrin kan wọ́n ń pè yẹn ní Olodumare the rainbow. Kẹ́yìn lè mọ̀ pé mythology ni ṣé èèyàn ní rainbow. Wọ́n ní he was beautiful and perfect man. Wọ́n ló rẹwà ó sì dá lọ́kùnrin. But he had a defect. That defect was that skin color was composed of all types of colors like the rainbow. Olodumare wọ́n ló ní àwọ̀ oríṣiríṣi lára ó ti yé wa bí wọ́n ti ń wí ni. Wọ́n wá ní Olodumare was neither black nor white skin. Kìí ṣe kò dúdú bẹ́ẹ̀ ni ó sì ṣe kíni bẹ́ẹ̀ ni ó sì funfun. It was a combination of all colors. Gbogbo àwòrán níbẹ̀ lára rẹ̀. Olodumare told Yemayale that in order for her to cross his domain, she had to give herself intimately to him to have sex with Olodumare. Ó wá bẹ̀ Olodumare yẹn báwo ló ṣe lè mú òun dórí òkè láì ní gba orí omi. Olodumare wá ní tó àyàfi tó bá lè pinnu fóun wípé kó fún òun láàyè kóun láṣepọ̀ pẹ̀lú ẹ̀. Ọkọ rẹ̀ ló sì ṣàárẹ̀ tó ń jẹ́ òrìṣà oko tó torí ẹ̀ fẹ́ lọ rìn àjò láti lọ wá tí wọ́n fi tọ́jú rẹ̀ wá. Nígbà wá di bẹ́ẹ̀ Yemayale wọ́n ní kò ní ọ̀nà àbáyọ mi lòun náà bá gbà láti láṣepọ̀ pẹ̀lú òrìṣà Olodumare yẹn nítorí kọ́kọ́ rẹ̀ lè bá ṣe kíni o kó lè lálàáfíà. Now lẹ́yìn yẹn she continued her trip to the mountain range. Ó láǹfààní ó dókè. She finally arrives at the mountain. She climbed up to the top. Ó dórí òkè ó sì gòkè lọ. There she found a sacred tree and she got the ikin. Ló wá rí apẹ̀kọ́ náà lẹ́ ń pè ní sacred àbí. Ó wá bá ikin bẹ̀. Àwọn igi ikin ni ló wá bá. The magical sacred seed of Ifa.
tó já sí pé òun náà ni gbòǹgbò tí wọ́n fi pinlẹ̀ ìpínlẹ̀ Ifá. Yemayele went back to her husband's house to see her husband òrìṣà oko. Yemayele tún wá padà sọ́dọ̀ ọkọ rẹ̀. She opened the iki and give the juice to òrìṣà oko for him to drink with his medicine. Òrìṣà oko heals completely. Ó fún un ní àgbo tí wọ́n fi Kini ṣe, ó sì gbé fún ọkọ rẹ̀. Òrìṣà oko sì mú, ó sì lálàáfíà tán yányán. Àwọn kan ní pé la ilaha illallah, ẹ jẹ́ ká máa bá a lọ. What Yemayele didn't knew was that she was pregnant for her relationship with Olodumare. Yemayele ò wá mọ̀ wípé òun ti lóyún pẹ̀lú Òsúnmọ́ tí Olodumare bá òun lò pọ̀. Yemayele wá rí pé oyún mọ̀ rèé. Òrìṣà oko didn't knew anything about this, kò sì mọ̀ nǹkan kan pa rẹ̀, and she tried to hide the truth to òrìṣà oko. Ó gbìyànjú láti fi òtítọ́ pamọ́ kó má bàa mọ̀ in order to deceive òrìṣà oko, láti lè máa tan òrìṣà oko nì. She pulled pieces of clothes around her belly to cover her pregnancy. Ó wá di pé ó mú aṣọ, yóò da aṣọ oríṣiríṣi bóra láti fi bo oyún nì kí ọkọ rẹ̀ má lè ṣe kíni, kó má lè rí. Ó wá débi pé Yemayele wá ń bùkátà báwo lòun ṣe fẹ́ ṣẹ́ oyún, torí pé ó mọ̀ yìí pé tóun ò bá ṣẹ́ oyún nì tóríṣà oko bá fura mọ̀ yóò gbẹ̀mí òun ni. Ló bá kọrí sétí òkun. Wọ́n ní she sat down inside the sea water. Ló bá jókòó sétí òkun ni lẹ́ni tó jókòó sínú omi. Wọ́n wá ní inú omi yẹn náà ló ti rọbí, ló bímọ sí. Ṣé rí ìtàn yìí? Mò ń wá ẹnìkan tó lè gbé sínú àwọn ànábì Ọlọ́run ibi tí wọ́n ti táàpù ìtàn yìí. Àfà, wọ́n táìpù ìtàn yẹn lára àtàn ànábì Ìsá alayhi salam, pé ìyá rẹ̀ yẹra nígbà tó lóyún nítorí kí Yusufu Nàjárí lọ́dọ̀ àwọn Yahudi kó má bàa fura mọ̀, ló fi wá sá lọ, ló wá lọ bímọ sọ́hun. Ẹ̀rù tí wọ́n ń bà báwo lòun ó ṣe gbọ́mọ wálé, torí pé lọ́dọ̀ wọn tó bá dọ́dọ̀ àwọn mínú wọn, wọ́n sọ fún yín pé ìtàn ànábì Ìsá ni, pé orúkọ tí ń jẹ́ ní Yorùbá nù. Kò lè mọ bí Yorùbá ṣe jẹ́ confuse people tó. A sì ní bùkátà òdodo yẹn mọ́. Wọ́n wá ní Yemayele ó wá bímọ sínú omi. Nígbà tó wá bímọ tán, sọ ẹ́ rí pé mo sọ pé ó bímọ sínú omi. She gave birth to a son, ọkùnrin ló wá bí, and this son was later known as Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà tí wọ́n ní ó mú ẹdìyẹ rànà wá, ẹnìkan ni wọ́n tún ló bí nínú ìtàn mi. Ṣé rí pé òpùrọ́, bàbá ńlá òpùrọ́ làwa Yorùbá. Irọ́ lẹ́nu wa báyìí ṣàìṣàì ni. Now, jẹ́ mo rò pé à ń gbádùn engineer bí kíní ti ń lọ yìí. Now, wọ́n wá ọmọ yẹn wọ́n wá sọ ní Ọ̀rúnmìlà. That is why Baba Oduduwa gave a praise to Yemayele for our ẹgbẹ́ odù ọlọ́fin. So máa lọ bẹ́ẹ̀ wàá máa gbọ́ wá ní mojúbà Yemayele ìyá odù, kí wọ́n lè mọ̀ pé odù kì í ṣe orúkọ Ọlọ́run. Irọ́ ni Yorùbá padé bẹ́ẹ̀. Ó fẹ́ ṣẹ́ oyún náà kò rí iṣẹ́. Ó wá lọ jókòó sétí omi níbi tó ti ń rò pé báwo ni ó ti jẹ́. Ó wá bímọ sínú omi ńbẹ̀. Wọ́n ní the son was later known as Ọ̀rúnmìlà. Ọmọ yẹn ni wọ́n wá ń pè lọ́rúnmìlà. Wọ́n ní that is why Baba Oduduwa gave a praise to Yemayele for our ẹgbẹ́ ọdún ọlọ́fin. Ó yóò wá sọ pé mojúbà Yemayele ìyá odù ìyá Ọ̀rúnmìlà. Ẹni tí ń jẹ́ Olódùmarè Ọ̀rúnmìlà ní ń jẹ́ bẹ́ẹ̀, kìí ṣe Ọlọ́run. Nítorí káwa náà lè wá confuse pé Olódùmarè lọ́lọ́run ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé tá a bá wo ohun tí wọ́n sọ yìí, praise to Yemayele, the mother of Odu, the mother of Ọ̀rúnmìlà. Now wá jẹ́ àtẹ̀síwájú. The original name of Ọ̀rúnmìlà was Odu.
orúkọ Ọ̀rúnmìlà gangan odù ni bọ̀ ó yàtọ̀ sí odù wọ́n á sọ pé odù ni kìí ṣàìmọ̀ fún lóko náà wọ́n wá lórúkọ yìí ó rí i pé ìyàwó Ọ̀rúnmìlà gan ara orúkọ yẹn ni wọ́n ti yọ odù toró ń fúnra rẹ̀ ń jẹ́ odù mi rò pé o gbọ́ odù wọ́n níbẹ̀ ni wọ́n ti yọ odù látara odù yẹn náà tó ń jẹ́ ìyàwó the name of the wife of Ọ̀rúnmìlà ìyàwó Ọ̀rúnmìlà gangan jáwá máa tẹ̀síwájú wọ́n wá ní when Yemayale came with her son the baby was very special because he could talk from birth ṣòrí pé tó ànábì Ìsá ni wọ́n yí kó o lè mọ̀ pé bàbá ńlá òpùrọ́ irọ́ ni Yorùbá ni wọ́n fi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wọ́n wá ní Yemayale yẹn ó gbé ọmọ yẹn wálé ṣòrí pé ìtàn Kùránì ni wọ́n yí ọmọ yẹn pàtàkì torí pé ọmọ yẹn ń sọ̀rọ̀ látòrí ìtẹ́ wọ́n wá ní this baby ask Yemayale ọmọ yẹn ń béèrè lọ́wọ́ ìyá rẹ̀ why you wanted to leave me here torí pé ó fẹ́ fọmọ yẹn lẹ̀ kò fẹ́ gbọ́mọ yẹn lọlé why you want to abandon me kí lè tó o fẹ́ pa mí tì sí àyín Yemayale told her baby son Yemayale wá ń sọ fún ọmọ rẹ̀ pé she was worried because he was not the son of her husband pé in tó ń jẹ́ nǹkan ìbànújẹ́ tó ń bà ń jẹ́ lọ́kàn ní wípé ọkàn ń gbọgbẹ́ torí pé ọmọ yẹn kì í ṣe bàbá rẹ̀ lónìí kì í ṣọkọ òun tí ń jẹ́ òrìṣà oko and that this situation could create a big problem for her pé nǹkan ìṣẹ̀lẹ̀ yìí ó lè dá wàhálà sínú ìgbésí ayé ẹ̀ náà ó ní tí ń jẹ́ òrìṣà oko and that this situation will create a big problem for her Ọ̀rúnmìlà so Ọ̀rúnmìlà told his mother má gbà Ọ̀rúnmìlà wá ń sọ fún ìyá rẹ̀ pé don't worry la takhafi wala tahsani má bànújẹ́ má bẹ̀rù ó ṣeé ṣe kó pàdé nìkan lọ́nà sọ fún wọn pé inni sumtu lirrahmani sawman inni nadartu ìtàn Ànábì Ìsá ni wọ́n ń yí o mo rò pé làákàyè wa nísìn yóò ti máa sílẹ̀ wọ́n wá ní Ọ̀rúnmìlà told his mother don't worry because she gave òrìṣà oko the liquid of the sacred Ọ̀rúnmìlà wá sọ fún ìyá rẹ̀ pé tọ́ má wọ́rì kò sí nǹkan kan ó wá fún òrìṣà oko ní liquid of sacred seed of ikin and that her husband was safe that he Ọ̀rúnmìlà came from the same power of that sacred seed pé máa lọ tó bá ti délé sọ fún bàbá rẹ̀ wípé sórí apẹ kòkò tó fi wù ẹ́ sàn yẹn apẹ kan yẹn náà ló bí ọmọ iyo ìyẹn ló bí apẹ àti odù Ifá náà fi ń lo apẹ tó tóbi mi rò pé gbọ́ kó máa wo ìrònú náà ó ní Ọ̀rúnmìlà came from the same power of that sacred seed then the ikin Yemayale took her son and brought him before òrìṣà oko ó bá gbé ọmọ náà ó bá gbé wálé and she told him the truth ló bá sọ òtítọ́ fún pé the baby son was not his son òrìṣà oko pé ọmọ ní èso ọmọ rẹ̀ o ó ní níjọ́ tá à ń wí kì í ṣọmọ rẹ̀ o òrìṣà oko wanted to cut the head of Yemayale's baby níjọ́ yẹn wọ́n ní òrìṣà oko fẹ́ gé orí ọmọ Yemayale níjọ́ náà the baby boy told òrìṣà oko lọ́mọ yẹn bá sọ̀rọ̀ la ilaha illallah that he was able to cure by the power of the seed the ikin. The baby told him that he was going to do a consult him to do a definition using the ikin. He painted the ikin seed and later the tree of Ifá came up from the seed. Kí wọ́n ti tàn parọ́ ìtàn kan tún rẹ o
òun tẹ́ pé Ọ̀rúnmìlà wá láti sánmà o ìtàn eléyìí ni wọ́n bí Ọ̀rúnmìlà ni lọ́nà ṣìnà mi rò pé ọgbọ́n ta kéékù ṣe mi mo kọ́ ìtàn ló sọ bẹ́ẹ̀ ìtàn Yorùbá sì ni ó ṣàjẹ́ kí bàbá rẹ̀ mọ̀ pé Ọlọ́run fún òun ní agbára látara ikín kan yẹn tán fi wò ó sàn yẹn náà so ó kun ikín seed ni ó wá kun and later the tree of Ifá came up from seed ibẹ̀ yẹn ni wọ́n ti wá mú seed yẹn náà ni wọ́n fi ń ṣe kíní Ifá tí wọ́n máa dá wá máa gbọ́ Ọ̀rúnmìlà Odù did a definition to òrìṣà oko ìyín wùsùn pé Ọ̀rúnmìlà Odù ògbọ́ did a definition to òrìṣà oko and òrìṣà oko noticed the great power and potential that baby boy had so ìyẹn fi hàn yí pé Ọ̀rúnmìlà tó jẹ́ ọmọ Yémọyalẹ̀ tó jẹ́ ọmọ òrìṣà oko tó ń jásí pé Ọ̀rúnmìlà Odù ìyẹn ni pé ó wá kí Ifá òrìṣà oko ó kì í and òrìṣà oko knows that the great power and potential that baby boy had lónà wá ní pé alágbára ọmọ ni o látòrí ìtẹ́ because what the baby boy told òrìṣà oko in the definition was about all his life ọmọ yẹn sọ gbogbo sí ayé ẹ̀ ṣé ọmọ yìí pé o ti mọ̀ túmọ̀ Olódùmarè nísìn pé Ọ̀rúnmìlà ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n ń parọ́ lọ́sàn-án gan torí ká lè máa dọ́gbọ́n dẹlẹ́bọ àwa máa pe Ọlọ́run ní Elédùmarè pé Elédùmarè làwọn ń sìn wàràsì èèyàn ló lódù ọmọ àrè olódù tó mọ àrè now òrìṣà oko talk about this extraordinary baby òrìṣà oko wá bẹ ó bẹ̀rẹ̀ sí ní wò pé ọmọ nílé yìí o suddenly a voice is heard coming from heaven ló bá gbọ́ ohùn kan wá ló bá wá látọ̀run and the voice told Odù Ọ̀rúnmìlà tí o tún gbọ́ engineer tí o tún gbọ́ ohùn yẹn ń sọ fún Odù ó gbọ́ Odù ọmọ àrè so get me nísìn so ohùn yẹn ń sọ fún wípé you have been destined because you are unique you have been destined because you are unique yẹn ni pé ọmọ tó dá yàtọ̀ ni Ọlọ́run ti fún nípìn yẹn látọ̀run wá you have seen the creation of the world and from now on Odù became an awo a diviner bóyá di pé Odù ló di in tí wọ́n máa fi define nǹkan tí wọ́n máa fi wá nǹkan and was given the title of Ọ̀rúnmìlà òun náà ni wọ́n ń pè Odù Olódùmarè náà ń pè ní kíni o Ọ̀rúnmìlà note meaning ọ̀run ni ọmọ ẹni máa là ọ̀run ni ọmọ ẹni máa lọ́mọ ẹni máa là wọ́n ní only heaven can identify the saved Ọ̀rúnmìlà is the witness of creation is the witness of creation now wọ́n á tún ní Ọ̀rúnmìlà is lójú ọ̀kan ọ̀run meaning the one who saw the earth and heaven who saw the head of ọ̀run the universe sori pé Olódùmarè ta ni wọ́n ń gbà lérò yẹn Ọ̀rúnmìlà kì í sọ Ọlọ́run Yorùbá kan yí mọ́ káwa náà lè gbà wọlé bẹ́ẹ̀ ló fi já sí pé tí wọ́n bá ka ìtàn èyí tó jẹ́ ìtàn tó wá láti ẹsẹ̀ Ògbè ó ṣe ni ló gbé 5 to 8 wọ́n á máa sọ fún yín pé the woman who didn't wanted her son and the son who loved so much his mother and even after days of her death he still cries over the rotting body of his mother. The son loves her mother so much that doesn't care if he cries over the rotting body of his dead mother. Ṣé wọn náà ti rí ẹni tí wọ́n ń pè ní Olodumare Ọ̀rúnmìlà ni Ọ̀rúnmìlà yẹn wá ní Yorùbá mú lọ́lọ́run ẹ̀sìn àwọn tó já sí pé òun ló bí Ifá nígbà tá a ṣe wà ní kékeré táwọn èèyàn máa ń ṣe cultural ní school
torí pé àwọn kan wà olórí ibú ni wọ́n tí ń bá kìkìní yẹn nísìn wọ́n lè gé wọn lè wá lè fara kú ó ti di babaláwo. bẹ́ẹ̀ a fẹ́ tú àwọn mùsùlùmí lẹ̀ kẹ́nìkan yé tún àwọn ọmọ wa mọ́ ọlọ́run ló mọ iye ẹni tó wà nígbèkùn rẹ̀ kódà àfáà mi ń bẹ bẹ́ẹ̀ nígbà náà ìwọ lè lọ gé o ó rí i pé ọlọ́run ọba ó sì mú ọ wọ́n á máa kí oríkì yẹn wọ́n á kí pé ajígirin ìyẹn lẹ́nu wọn lọ́hùn arìngirin lẹ́nu wọn lọ́hùn torí ìwọ wèrè tó fẹ́ gé náà ni kó lè mọ̀ pé àwa náà gbọ́n lẹ́nu wọn lọ́hùn wọn á ní ajígirin lẹ́nu wọn lọ́hùn wọn á ní arìngirin wọn á ní lẹ́nu wọn lọ́hùn wọn á ní arìngirin girin wọ́jà lẹ́nu wọn lọ́hùn wọn á ní lórúkọ Ọ̀rúnmìlà lẹ́nu wọn lọ́hùn wọn á lọ́rùnmìlà bàbá Ifá wọn wá sọ lẹ́nu wọn lọ́hùn wípé Ifá làwọn ó máa sìn Ọ̀rúnmìlà làwọn ó máa bọ. mi rò pé o gbọ́ Ọ̀rúnmìlà ni Olódùmarè lọ́dọ̀ Yorùbá wọ́n kàn fẹ́ dá làákàyè wa rú pé Olódùmarè Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. òkè kí ni odù Ifá olú odù Ifá tó mọ àrè ẹni tó ń dá Ifá tó mọ ń tó pamọ́ ẹnjìníà ò gbọ́ olú odù Ifá tó mọ àrè ẹni tó ń dá Ifá tó mọ ń tó pamọ́ ṣọlọ́run ló ń dáfá. so Olúwa Ọlọ́run dákun kó jẹ́ kó ṣàánú àwa mùsùlùmí torí pé téèyàn bá kó sọ́wọ́ àwọn arábí yẹn irọ́ ni wọ́n máa pa fún jẹ́ àwa kú mẹ́ a ti mọ ìyàtọ̀ láàrin Ọlọ́run àti Olódùmarè pé Ọlọ́run ọba tiwa èyí ṣe Olódùmarè o Ọlọ́run a máa jẹ́ olú ayé olú ọ̀run Ọlọ́run a máa jẹ́ aláyélúwà ẹni tó láyé àti ọ̀run ni wọ́n ṣe sọ fáwọn ọba pé ẹ má lo His Royal Highness mọ́ ẹ má lo His Royal Majesty torí pé Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. ó dàbí pé alhamdulilayi rabbil alamin ìyẹn ti ṣe kí ni ó ti yé wa pé skáàmù lásán ni ká máa sọ pé Olódùmarè ní Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Yorùbá Allahu Ọlọ́run òun náà ni Ọlọ́run olú ọ̀run Ọlọ́run olú ọ̀run ẹni tó ní ọ̀run olú ayé ọ̀run Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni àmọ́ kí a máa ní Ọlọ́run Allah ṣọlọ́run ò mọ̀ pé òun ni mò ń sọ mi rò pé o gbọ́ pé Ọlọ́run tó sọ pé má arsalna min rasulin illa ala lisani qawmihi ní ran ẹnìkan ṣẹ́ àyàfi kó jẹ́ àwọn èèyàn tèmi Yorùbá ni wọ́n Ọlọ́run sì nìtúmọ̀ Allahu lọ́dọ̀ wọn nígbà tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kò yẹ ká sọ pé Ọlọ́run Allah torí pé àìtúmọ̀ Allah yẹn ni kí ni o Ọlọ́run tẹ bá sọ ń sìn ẹni God ẹ tún kọ síbẹ̀ pé Allah léyìí tó yìnbó ti indicate pé God lọ́dọ̀ àwọn capital G ni àwọn òòṣà lọ́dọ̀ àwọn gods tẹ́ ń pè ní goddess. so lẹ́ni tí n bá fẹ́ ní Ọlọ́run o àwọn bàbá yẹn ti ń pọ̀ Ọlọ́run lọ́jọ́ tó ti pẹ́ Ọlọ́run sì ń dá wọn lóhùn Ọlọ́run ń dá wọn lóhùn kódà wọn a máa dá wákà pé ọba tí ń kọ kádàrá kọ tèmi síre ọba tí ń kọ kádàrá kọ tèmi síre nígbà tó ń kọ kádàrá kó sẹ́nìkan ń bẹ tó bá tún máa yí kádàrá kò ní sẹ́nìkan ń bẹ ọba tí ń kọ kádàrá kọ tèmi síre ta Ọlọ́run tí wọ́n ń bá wí mà kó òun náà ń bá wí yóò sì gbàdúrà wọn ó sì gbà. sọ̀ká máa tọ́ra pé bí yóò bá ti dárúkọ aláṣàdúrà yín òní kọ́ lọ́mọ gbàdúrà rẹ o kódà tó bá ti ní Ọlọ́run tó yẹ pé nínú ọkàn rẹ̀ Ọlọ́run tó dá sánmà àti ilẹ̀ ní wí khaliqis samawati wal ardi kódà alukóran la'in sa'altahum
man khalaqa samawati tó bá bẹ́ẹ̀ lè pè táwọn dá sọ̀rọ̀ yaquluna Allah wọ́n sọ fún ẹgbẹ́ ọlọ́run ni. so ìyẹn ń jẹ́ àgbọ́yé tá a kọ́kọ́ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni pé o ìyàtọ̀ ń bẹ láàrin Olódùmarè àti ọlọ́run o. Olódùmarè Ọ̀rúnmìlà ní ń jẹ́ bẹ́ẹ̀ olúodù tó mọ àrè ẹni tó ní odù tó lè sọ tó pamẹ́ ń bẹ̀ ìyẹn lẹ́ ń pè lólúawo. orí pé tóun náà bá sì fẹ́ dáfá wọ́n máa ní Ọ̀rúnmìlà ó gbọ́ o. mi ẹnjìníà mi ìròpò òde mọ́lẹ̀ táwọn náà bá fẹ́ dáfá dàbá ń wọnú tẹlifíṣàn àwọn náà sọ pé Ọ̀rúnmìlà ó gbọ́ o. wọ́n tún wá tan ara wọn nínú ẹ̀tàn yẹn wọ́n á ní olùmọ̀ràn lọ́tún olùmọ̀ràn lósì. wọ́n wá tan ara wọn á ní bàbá fẹ́ mọ lójú àríran ojú rẹ̀ ò fọ́ ni ṣe ọmọ tata kó sí lójú tó bá fẹ́ jù rẹ̀ yóò ríran pé ọlẹ́ bẹ́ẹ̀ ẹni bọ́ọ̀lù ẹ̀ sọ bàbá fẹ́ mọ lójú ọ̀yẹ̀là wọ́n dẹ̀ da kínní yẹn wọ́n dẹ̀ sáyé rí nǹkan ọ̀yẹ́ là lórí irọ́ tí ìbá ẹgbẹ́ kí ni bákan ní ká dúró lórí eléyìí ká wá bọ́ sórí pé báwo láyé ṣe pinlẹ̀ o gbọ́ báwo ṣe Ọ̀rúnmìlà àbí ṣe Odùduwà yẹn bá ṣẹkẹ́ṣẹkẹ́ irin wá láti sẹ́mẹ̀ ni tàbọ̀ Ọ̀rúnmìlà ló mú adìyẹ kan wá tó bu àgbàdo dání tó wá dálẹ̀ nílé Ifẹ̀ wá bẹ̀rẹ̀ sí jẹ́ kí n sáré já ẹ sí ọmọ ọdún mélòó nílé Ifẹ̀ ọmọ ọdún mélòó nílé Ifẹ̀ ó gbóyè ọmọ ọdún nílé Ifẹ̀ ń jọ ó tún jẹ ọjọ́ wo náà ọjọ́ Wednesday láago mélòó láago 4 inshallah ó gbọ́ ṣé báwo láyé ṣe pinlẹ̀ gan àwọn àfáà náà sì ti gbà tàn jẹ torí ìtànjẹ táwọn Yẹhudi gbélé wa lọ́wọ́ náà là ń kà lásọdà dísù kò sẹ́ni tó mọ iye ọdún tá a dá máa lò inú Bíbélì láti lọ́ọ́ gbé wá lọ́wọ́ á dà dísù mọ́ wa lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé Ádámà yẹn wá ń takò báyé ti bẹ̀rẹ̀ ìyìn tí Bíbélì sì sọ torí pé Bíbélì lo àsìkò bíbí Jésù wọ́n wá ń kà á padà sẹ́yìn gbogbo ọjọ́ orí ayé nísìn ó kàn rí pé tó o bá wò ó sí ìgbà tí wọ́n bá Nábì Ìsá kò ju 5,000 something lọ ìyẹn ló bí lé pé àwọn UNESCO àti àwọn archaeologists wọ́n bá ṣẹ́ débi tó lámì gan tó fi mọ̀ pé Yorùbá ò mọ ibi táwọn ti wá torí pé Odùduwà ìran orúkọ ìran ni kìí ṣe orúkọ èèyàn ò gbọ́ orúkọ ni kìí ṣe orúkọ èèyàn orúkọ ìran ni tí wọ́n ń pè ní tribe táwọn tribe náà ti yẹ pé dúdú ni wọ́n dúdú wọ́n sì funfun a sọ báwo láfíríkà ṣe jẹ́ ìgbà wo láfíríkà kan bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé Yorùbá ní Yorùbá ìtàn kan sọ pé Yorùbá Nàmúrúsù láti Mẹ́kà ṣọmọ Mẹ́kà ní Nàmúrúsù Nàmúrúsù ló wá bínú nígbà táwọn bí kógun jà pé kó gba ìsìlámù sára Mẹ́kà ní Nàmúrúsù ó ní babaláwo kan tó parọ́ mọ́ mùdírù ń jọ́ sí babaláyége wípé Lámúrúsù tẹ́ ẹ bá mọ̀tàn kẹ́ ẹ dákẹ́ ẹni tí ò mọ kankan Nàmúrúsù Ìránì mani kì í máa sára Mẹ́kà wọ́n wá ní ànábì jà lógun Nàmúrúsù ò fẹ́ gba ìsìlámù òun àtẹrú ẹ̀ ti ń jẹ́ Yàríbù náà wá bínú pé kàkí kó má jẹ ṣèṣe yóò fi sáwà dànù náà bá múrí àjò àwọn ẹ̀rọ tí wọ́n mọ̀ panu àmọ́ insha Allahu ta'ala á dà dúró sí ibi á tẹ̀síwájú àbí sì lè lo ọlá bá ní bóyá ká tẹ̀síwájú lọ́la
àmọ́ nítorí school ní Monday torí mi ò fẹ́ kí lecture yẹn mi ò fẹ́ kó gùn rárá ṣé ká filẹ̀ báyìí alhamdulilayi rabbil alamin Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìjọ wo látún pàdé Wednesday ṣé kò ti pẹ́ jù Wednesday ní 4 o'clock àbí ṣé ká fi sí Tuesday ni àbí bó ṣé ká pẹ̀lú àpé Wednesday yẹn gan súnmọ́ Saturday púpọ̀ jù náà àbí ká fi inshallah Tuesday pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní Tuesday inshallah láago 4 á pàdé láti tẹ̀síwájú ń bo láyé ti bẹ̀rẹ̀ ṣé bí wọ́n ti sọ pé Ilé-Ifẹ̀ ni ká wá tú àṣírí àwọn mythology Olúwa Ọlọ́run dákun síjú àánú yóò wá ńgbà wo ni Ilé-Ifẹ̀ gan bẹ̀rẹ̀ ńgbà wo gan lórúkọ Yorùbá gan bẹ̀rẹ̀ sí ní lílò ìgbà wo gan láfíríkà gan bẹ̀rẹ̀ ló exist àwọn kọ́ rí pé àwọn àwa mú àwọn ìtàn ọ̀rọ̀ yẹn náà wá o àti ètò mẹ́dìyẹ wá ńgbà tá a bá fẹ́ sọ bó ti bẹ̀rẹ̀ báyé ti bẹ̀rẹ̀ so Ọlọ́run kó síjú àánú wa ṣe Al-Kùránì ò sọ fún wa pé Ádámọ̀ làkọ́kọ́ ẹ̀dá Bíbélì ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Bíbélì yẹn làwọn àfa ìsìláàmù wa lọ fọ́ọ̀lù lé lọ́wọ́ láwọn àfa tó pọ̀ jù ló fi ń jẹ́ pé ó lè rí ọ̀rọ̀ kẹ́nu ayé lónìí tí ìsìláàmù ò ní bá lọ Al-Kùránì ó bá mu gbogbo ọjọ́ orí ayé nísìn according to Bible kò ju 11,000 years lọ 11,000 years yẹn náà làwa mùsùlùmí wá mú dání tó sì já sí pé ọjọ́ orí ayé gan àwọn scientists àtàwọn archaeologists nígbà tí wọ́n gbé sí around 4.5 billion years mi rò pé o gbọ́ kò Al-Kùránì sì bá ọ̀rọ̀ ní lọ wọ́n wá lásìkò tẹ́lẹ̀ dáadáa mọ̀ yẹn àwọn ọdún tó jù yẹn lọ àwọn ń bá egungun pàdé àwọn báwọn èèyàn pàdé torí pé Ádámọ̀ ló sọ wípé 1000 ọdún kan ni àsìkò tiẹ̀ jáde nínú Bíbélì ǹjẹ́ àdúró bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe ju àánú wa Ọlọ́run ó ṣe dáadáa fún wa Ọlọ́run ní bá dáadáa jẹ́ Maulana Sheikhuna Habibullah Adam Abdullahi Mudirul Markaz Ọlọ́run bá wa jẹ́ kẹ́mi wọ́n gùn kó bá wa ṣàlékún àlàáfíà ti wà ó adúgbò lọ́dọ̀ Ọlọ́run atẹ́gùn àlàáfíà ó ti ń fẹ́ sáwà gan tá a wà ń ta tá a ti mọ̀ pé masha Allah alhamdulillah Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ so du'a masha Allahumma ya man shafaita Ayuba wa kashafta durra Yaquba ishfi kulla maridin yata'allamu wala yatakallam àdúà yìí náà a fi ń sọrí gbogbo àwọn tó wà lórí àárẹ̀ ni o ó rí pé ìrẹ́ Ọlọ́run ishfi kulla maridin bá wa ṣe wòsàn fún gbogbo aláàárẹ̀ yata'allamu wala yatakallamu tó ń jẹ̀rora tí ò lè fẹ́nu sọ pé báyìí ní í ṣeun àwọn ẹ̀dá kan ń bẹ ẹ̀jẹ̀ ń gbẹ lára wọn dókítà ò sì ní rí pẹ́jẹ̀ gbẹ lára wọn àti rírú ẹ̀ dáadáa òun ni ó mọ̀ pé kò sẹ́jẹ̀ lára òun yóò sì máa gba ẹ̀jẹ̀ wọ́n sì ní kó ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ Allahumma inni as'aluka shifa Ọlọ́run nas'aluka shifa li shaykhina habibillah Adam Abdullahi Lori wa li kulli ruhin ajasati ani nawm بسبب المرض ربي أرح ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإلاف إن أعطينا فاطع بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹnì kan nínú school on Monday ṣé bẹ́ẹ̀ ni bọ́ẹ̀ ni ẹnì kan ti dáhùn pé there is school in Lagos State so Ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ eléyìí tá a wí ọlọ́mọ ṣe láwìí mọ́ ẹ bá mi fi kíní sí kí n fi yín mọ́ mi.
lórúkọ fàráyé ọlọ́run bá ní kẹta lọ bí. Masha Allah, alhamdulillah, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè wá yẹn ẹ bá wa ṣe sùúrù díẹ̀ kí a fi láǹfààní àti lè ṣètò pípè kọ́lọ́n kó ràn wá lọ́wọ́. Èyí tá a wí lónìí ọlọ́mọ ṣe láàyè mọ́ fún wa. Gbogbo àwọn bàbá dáadáa bàbá àlùbáríkà tí wọ́n wà pẹ̀lú wa bàbá wa Adégbìtẹ́ ńlú Òṣogbo Ọlọ́run dákun àpàdà sí gbọ́ àpàdà sí gbà ọlọ́mọ jò wọlé tó bàbá dáadáa. Bákan náà bàbá wa Gbọ́lágadé Al-Maruf ọlọ́mọba mi ṣíjú àánú wọn. Àfọwọ́ Sa'idu Kakawa àfọwọ́ Jamaluddin Abubakar àfọwọ́ Alayesi Fensos ọlọ́mọba wa ṣàánú oníkálukú wa kárí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa àpàdà sí gbọ́ àpàdà sí gbà ọlọ́mọ jò wọlé tọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀ ní fọ́ lójú ẹ̀yin tẹ́ ẹ sì ń gbọ́ wa ẹ̀ ní dilétí ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ love tẹ́ ẹ fi ń tẹ like tẹ́ ẹ fi ń tẹ share ọlọ́run ò ní sọ di ọwọ́ tí ò ní ṣe lò mọ́ láyé lọ́la la ilaha illallah bí akila ayé alqayyum gbogbo àwọn tí wọ́n tọ́ sàdúrà lọ́dọ̀ wa bí bàbá wa Ajibola Ismail òpómúlérò òkègùn ọlọ́mọba aṣíjú àánú wọn bákan náà bàbá wa Muqaddas tí lẹ́pẹ́ ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn ọlọ́mọba wa jẹ́ kẹ́mi wọn ogun kọlọ́mọba wa ṣàlékún dáadáa kó sì ṣàánú àwa náà gbogbo ẹni tó tọ́ sàdúrà lọ́dọ̀ wa gbogbo aláṣàdúrà fún insha Allahu ta'ala àwa ṣí ojú òpó kalẹ̀ fáwọn tá a bá fẹ́ pè wọlé a sì ṣàdúrà fún Labayika the Christ Adégúnwà olúwọlọ́ndàkùn bá wa ṣíjú àánú wọn ibi tá a máa pè sí òun náà ní +234 90 999 41234 a lè pè sórí WhatsApp a dẹ̀ lè pè on direct call kọ́lọ́n kó ṣe dáadáa fún wa so láàánú pa ń retí ìpè yẹn náà a máa ṣàdúrà fáwọn èèyàn wa afọwọ́ Selim Maye ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí bákan náà ẹni ọlá ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Kílẹ̀ pàtó dọ̀ wọn lónìí ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn afọwọ́ ẹni ọlá ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí Selim Maye ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Salamu alaikum. Masha Allah, ta ló ń pè wá láti bó sa? Naam. Masha Allah, ẹgúnjọ́ mẹ́ta ọlọ́run ṣàlékún dáadáa. Alhamdulillah rabbil alamin. Allahumma amin, Allahumma amin. Allahumma amin, Allahumma amin. Allahumma amin, Allahumma amin. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Masha Allah, jazakumullahu khair. Ọlọ́run ṣàlékún dáadáa. Naam. Salamu ẹ má bínú àgbọ̀ yín dáadáa mọ́ bóyá kẹtún wa pè padà. Salamu alaikum. Àgbọ̀ tí àwọn àfáwà yẹn ń sọ dáadáa mọ́ sọkọ́lọ́ ń bá wa ṣíjú àánú. Salamu alaikum. Salamu alaikum ya Sheikh. Masha Allah, ta ló ń pè wá láti bọ̀ sà? Bọ̀dà mi ló ń pè láti Èkìtì o. Alhamdulillah, Èkìtì ò ní bàjẹ́ o. Àmín sà. Èkó tiwa náà ò ní dàrú o. Ìgbọ́ yìí ni pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ gbé yín dìde nínú generation táwa yìí. Alhamdulillah rabbil alamin. Mo sì tún dúpẹ́ látọwọ́ Ọlọ́run náà fún Ustaz Ìjà nítorí àwọn náà lọ́lọ́run. Naam. Alhamdulillah. Naam, kọ́ọ̀lù yẹn ti. Sọ ni pé tẹ̀lé àwọn kan tí ẹ̀yin ṣe ń sìn tẹ̀ ń túlẹ̀ fún wa yìí. Naam. Ihun tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ wa máa ṣe níbi nìyẹn tán fi ilé kan lọ fi ń ṣe fúráká àtàkùn àwọn níbi àtàkùn. Naam. Ilé kan ní wọ́n tún fi ìfẹ́ ìfọ̀kùn ní àti ìfọ̀kùn ilé ìfọ̀kùn náà àti ẹ̀ṣọ́ àwọn tí wọ́n sì. Ní àwọn ọ̀dọ́ tó yá ẹ̀gbọ́n tó ní o ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ilé ìwé wáyé wa tó. Alhamdulillah. Naam. Salamu alaikum sir.
ẹ sà á gbọ́ suggestions ẹ lè fẹ́ mú wá yẹn o. Naam. Okay. Inshallah ntẹ sọ ti yé wa na a gbọ́ yín dáadáa mọ́ Ọlọ́run á ṣàánú. Ntí wọ́n ń sọ ni pé irú debate tó wáyé pẹ̀lú stars àtàwọn onífánjò ní pé tírú ẹ̀ bá máa wáyé ńjọ́ míì pé ó yẹ káwa náà máa wà pẹ̀lú wọn inshallah ta'ala àtúnṣe ó wọ inú yẹn náà pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run á kún wa lọ. Kí ló ń kún mẹ́ẹ̀? Unknown caller. Naam. Salamu alaikum. Wáyà kan kàn kan. Salamu alaikum. Ah, network àfáà yìí. Salamu alaikum. Network ọ̀dọ̀ yìí ni o. Salamu alaikum. Ah. Network wọn ni. Network ọ̀dọ̀. Ọlọ́run dákun ṣíjú àánú wọ̀ wá o. Àwọn náà ló tún pè padà. Salamu alaikum. Network wọn ni. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ọ̀dọ̀ wọn ni. So Ọlọ́run kò ṣíjú àfáà wa Selim Maye Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Àfáà wa Rahim le àfi citizen Ọlọ́run ní jẹ́ kí dáadáa yín bàjẹ́. Sheikh Ibrahim Shakir le Okeili Olúwa Ọlọ́run dákun má padà lẹ́yìn yín o. Àpadà síbú àpadà sí ìgbà Ọlọ́run dákun má fi yín lẹ̀ o. Ìfẹ́ tẹ́ ní sọ́lọ́run lára wa Ọlọ́run mọ́ yóò fẹ́ náà kú lára tẹ̀yìn náà o. La ilaha illallah. Àfáà wa Iná Adésanya Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Àfáà wa Adégbòye Abdulhafiz Afkan Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Salamu alaikum. Salamu alaikum. Masha Allah. Ta ló ń kú wa láti bó sa? Masha Afawa Gozali àbí? Naam. Ó dà pé nẹ́tíwọ̀kì yẹn ò rí lè dá bóyá kẹ́yìn ti sọ̀rọ̀ kó tó tún lọ break. Naam, naam. Àwọn bàbá yẹn a máa fẹ́ ìgbúrò tẹ́ sí àwọn tí jíjì fún èdè Yorùbá kọ dáadáa. Naam. Tí wọ́n bá fẹ́ Ọlọ́run ni wọ́n máa kọ ọbẹ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run fún ọkọ̀ yẹn wọ́n bí ìbájú Ọlọ́run bẹ̀rẹ̀ àtọ̀wò ní ẹgbẹ́ tó ní ọkùn tó gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Olódùmarè jẹ́ wọ́n mú láti àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ wọn tó mú lóṣù. Naam. Bẹ́ẹ̀ni. Mùsùlùmí tẹ́rí láyé lónìí, ìtí àwọn Yorùbá kò tí ń tẹ́ àfẹ́ kó ọ̀rọ̀ ẹ̀kọ́ ìṣòro ta ní. Bó ṣe rí nìyẹn. Ẹ mọ̀ tó gbé àwọn náà jáde nígbà tán rí wípé àwọn àfáà ti ń pe àfáà lẹ́lẹ́bọ. Ṣọ̀pá àwọn òdẹ̀ ń ṣe lẹ́bọ mọ́. Làwọn náà bá fẹ́ jáde wọ́n fẹ́ polówó ẹ̀sìn wọn. Sọ Ọlọ́run aṣíjú àánú wa ọba kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Jazakumullahu khair. Ọlọ́run kó kún wa lọ kó tún àwa mùsùlùmí ṣe. Naam, salamu alaikum. Naam, Ọlọ́run bá wa ṣe dáadáa fún ní kálukú wa. Àfáà wa Ganiyu Rashid Olúwatósìn Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín kó sì má fi yín lẹ̀ ńgbà kankan. Wáyà kan kún ara wọn bẹ́ẹ̀ ni àwọn wáyà kan ó ṣe wẹ́ wáyà kan kún wáyà spíkà tẹ̀gẹ́tì mi nísìn wáyà kan kún kan so Ọlọ́run dákun ṣíjú àánú wò wá kó ṣe dáadáa fún ọlọ́run kó ti stop. Naam, àfáà wa Yusuf Abdulaziz Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o bákan náà àfáà wa Olúwaṣẹ́gun Ọlásùnkànmí Rahim Ọlọ́run ní bá dáadáa yín jẹ́ o bákan náà àfáà wa Seriki Abiola. Salamu alaikum. Salamu alaikum. Ẹ̀bùn WhatsApp làwọn pè. Salamu alaikum.
Salamu alaikum. Mambo. Yen change network ni si. Naam. So Ọlọ́run ṣíjú àánú wa. Ó sì ràn wá lọ́wọ́. So yẹ kí n WhatsApp yẹn ò connect tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò connect tẹ́lẹ̀tẹ́lẹ̀. Connect tẹ́lẹ̀. Ẹ kò ní ilé tí mo ní ṣe mistake. Ó dà bọ́ wọlé ẹ̀ òkú wọn padà. Insha Allahu ta'ala gbogbo àwa tá a jẹ́ lólùfẹ́ ètò yìí ẹ má jẹ́ àgbàgbé láti ran ètò yìí lọ́wọ́ Ọlọ́run bá ara kó wa náà lọ́wọ́. La ilaha illallah. So bákan náà àfáwà Abíọ́dún Olúṣẹ̀san Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín la ilaha illallah. Àfáwà Ọlọ́pàdé Afọlábí Ọlọ́run bá dáadáa yín jẹ́. Ajá Àbíkẹ́ Rahmat Àbíkẹ́ Rími Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín náà Ọlọ́run fi yín lẹ́ngbà kankan o. Abdulaziz Alabi Ọlọ́run dákun má dojú tì yín o. Àfáwà Miftauddin Abdulrasak ó dà pé àfáwà Miftauddin Abdulrasak Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Àfáwà Sheikh Seriki Abiola Ọlọ́run fi yín lẹ́ngbà kankan la ilaha illallah Muhammad Rasulullah sallam. Àfáwà Aṣíwájú Ọpẹ́yẹmí Hamid Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín náà la ilaha illallah. Àfáwà Miftauddin Abdulrasak Ọlọ́run fi yín lẹ̀ rárá o. Àfáwà Fádèyí Abídèmí Lukman Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín. Bákan náà àfáwà Abdulqadir Murtala Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Àfáwà Ọlá Awáyéwá ṣe rí Ọlọ́run fi yín lẹ́ngbà kankan Ọlọ́run jẹ́ àjọ máa rí rere ṣe nú ayé. Àfáwà Aláyìndé Kudus Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o. Àfáwà Abemo Fiwágbóyè Ọlọ́run fi yín lẹ̀ o. Mo tún fàsìkò yìí ń ṣàdúrà fún agbẹ́sìnga Alhaji Ismail Ọlálẹ̀mí Ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó sì bá mi ṣe dáadáa fún wọn kó má dá wọn dára wọn kó sì má fi wọn lẹ́ngbà kankan la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. Àfáwà Qadir Toyib Ọlọ́run bá wa ṣíjú àánú yìí má bá dáadáa yín jẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àti fẹ́ máa fi èyí ṣe lọ gbogbo apáta la ṣàdúrà fún wọn torí pé kíní àwọn ọkọ̀ tó gbé wá gẹ́gẹ́ bí nẹ́tíwọ̀kì ó yẹ pé nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ ẹlòmíì. Naam. +242053001. Salamu alaikum. Salamu alaikum. Assalamu alaikum. Salamu alaikum. Àfáwà tó pè lẹ́ẹ̀kan yẹn náà. Ti fi sílẹ̀ wọ́n yẹ kó òun ló ń disturb ẹ̀. Náà Ọlọ́run bá wa ṣíjú àánú wo kó wá wá o. La ilaha illallah mẹ́fẹ̀ẹ́ nìkan kan wálẹ̀. Ẹnjìníà wa náà Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wo wọn kó o sì bá wa ṣe dáadáa fún wọn má fi wọn lẹ̀ nígbà kankan àpàdà sígbà Ọlọ́run má jẹ́ wọlé tọ̀ gbogbo nǹkan ní tiẹ̀ náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. So mo tún try láti fura mi pé wọ́n padà kọ́ Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn mo rí pé wọ́n ó ti máa gbìyànjú ẹ̀ gan. So tọ́lọ́run bá ní kán lè pick ẹ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. So inshallah Assalamu alaikum. Assalamu alaikum. Like we are lot of them Ọlọ́run ni so Ọlọ́run kò ṣe dáadáa fún wọn. So now Ọlọ́run ò kádàrá yìí mú lálẹ́ ni Ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálùkù wa Ọlọ́run dákun tó oníkálùkù wa ń fẹ́ Ọlọ́run mọ́sà ìṣe fún wa. Àfáwà ẹja lónìí bó di múnàs Ọlọ́run bá wa ṣíjú àánú wọ̀nyí. Bákan náà àfáwà alájà wa Aramide Abdulkarim Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Bákan náà ìyá wa ìyá Rísíkà tó yẹ hùn mí Ọlọ́run bá wa jẹ́ kẹ́mi wọn ogun bá wa ṣàlékún àlàáfíà kò sì bá wa ṣe dáadáa fún wọn. Gbogbo àwọn tọ́lọ́hún láǹfààní pé ká láǹfààní ká dákọ̀ wọn àwa náà ó ń wá ká dákọ̀ yín àmọ́ Ọlọ́run mọ̀ yín ó sì mọ̀ yín jù wá lọ ó sì mọ̀ ń tẹ́ ẹ fẹ́ ó mọ̀ ń tẹ́ ń béèrè yín tẹ́ ń fẹ́ Ọlọ́run ó ṣe èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ fún yín la ilaha illallah. Because àwọn èèyàn pọ̀ dáadáa tá máa ń sábà wo ètò yìí Àfáwà Qadir Toyib ṣe láwọn èèyàn bẹ́ẹ̀ tí Àfáwà Toyib náà ni so Ọlọ́run bá wa ṣíjú àánú wò ó sì bá wa ṣe dáadáa fún wọn. So
kò gbé àwọn ọkọ̀ yẹn wá kọlọmba bisimilayi rahman rahim gbogbo tá n fẹ́ ọlọmọ wa fẹ́ àwọn tí wọ́n ń béèrè ọmọ nínú wa ọlọmọ wa fún ọlọmọ àlùbáríkà àwọn tí wọ́n ti ní ọlọmọ fi pa wọn lẹ́kùn àwọn tí wọ́n ń wojú Ọlọ́run dákun bá wa dá wọn lóhùn Ọlọ́run dákun síjú àánú wo ní kálukú wa wàhálà àtàárọ̀ wàhálà àtọ̀sán ọlọmọ ju owó tẹnì kankan wa adémọlá abdulhawal ọlọmọ wa síjú àánú wo yìí lọlá la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. +242.05. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Dede. Láì kó network. Ó lọ mí báyìí. Àti píkẹ̀. Náà bá àfa ọlọ́mọba aṣíjú oníkálukú wa o. Gbogbo àwọn tí wọ́n ti gbàwé ìlú ńlọ òyìnbó Ọlọ́run dákun má jẹ́ ó jábọ́ mọ́ wọn lọ́wọ́ o. Ọlọ́mọba aṣíjú àánú wọn o. Wọ́n jẹ́ wọ́n di wọn mẹ́rù wálé o. Wọ́n jẹ́ wọ́n ti wá mọ́lé. Wọ́n jẹ́ wọ́n ti wá mọ́ta. Lọ́la la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billah. Gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn Ọlọ́mọba wa wò wọ́n sàn. Kó bá wa fún wọn lálàáfíà. Àwa náà gbogbo bí tọ́rọ̀ wa kù sínú ayé wa Ọlọ́run dákun bá wa tún bẹ̀ ṣe. Má jẹ́ àrí dààmú, má jẹ́ àrí wàhálà. Lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Láì pé nẹ́tíwọ̀kì ni so kọ́lọ̀ ń kó síjú àánú wa kó ṣe dáadáa fún wa. Lọ́la gbogbo àwọn bàbá wa Ọlọ́mọba wa síjú àánú wọn. Gbogbo àwọn tí wọ́n fẹ́ràn wa broda wa abdulhakeem ṣe oyè kíra wọn broda wa hakeem ṣá Ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn bóyá adéhùnmí ẹ̀ẹ́dẹ́gbọ́n adéhùnmí náà ń jẹ́ Ọlọ́mọba mi síjú àánú wọn Ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú wọn lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣe Ọlọ́run. Gbogbo àwọn alájà wa kan náà èyí tún dé kìnní kan wọ́n pọ̀ gbogbo àwọn alájà àwọn ìyá wa ni wọ́n pọ̀ dáadáa yá pé àwọn náà àjọ máa ń wà lórí ètò ni kí wọ́n máa da orúkọ ọkùnrin nìkan ní à ń dá kó ṣeé ṣe kí n há orúkọ wọn sórí ní bá há sórí àmọ́ kíwú náà tá a fẹ́ há sórí náà wà mẹ́ Ọlọ́mọba wa ṣe dáadáa fún ní kálukú wa o kó ṣíjọ́ àná owó wa o ní tá à ń fẹ́ ní kọ́lọ́mọba wa fẹ́ Ọlọ́mọ dá wa láàmú ẹ̀mí gígùn àlàáfíà tó pé Ọlọ́mọ sàì ṣe fún wa la ilaha illallah allahumma rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya mawlana innaka anta at-tawwabur rahim. Àtúnfàsìkò yìí rọ̀ wá gbogbo àwa tó lọ́n bá fún ẹ jẹ́ ká ràn ètò yìí lọ́wọ́ kódà nídìí àwọn nǹkan tó ṣe àṣe nídìí àwọn nǹkan tá a ṣe bùkátà ń bì táwọn kìíní yóò fi rọrùn dáadáa kàn ń fẹ́ máa wí ní gbogbo ìgbà ni àmọ́ àmọ́ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bó ṣe ẹni tí Ọlọ́run bá lò sábàbí Ọlọ́run ti mọ̀ gbogbo wa náà là ń dá sí. àfáwà Sheikhani abudaya ndélé Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí àfáwà ọlálẹ̀yẹ Ali Aminu Ọlọ́run bá mi bàbá wọn lè wúrà náà Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí orúkọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá ó wá sórí mi nù Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí o kó bá wa ṣe dáadáa fún yín o la ilaha illallah mọ̀ṣẹ́lẹ̀ láṣẹ máa fẹ́ nìkan kan wá o ojú tẹ́ fi ń wọ Ọlọ́run níjó fọ́ o owó bí tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà àìní rówó ra dátà Ọlọ́run mú wọnú ayé yín o kó ṣíjú àánú wọ̀ wá o kó ṣe dáadáa fún wa o àwọn ọmọ Ọlọ́run bá wò wọ́n láwòye o wọ́n jọ ń rí dààmú wọ́n sì jọ ń rí wàhálà àfa alájà Ọmọ́tọ́lá ní Adéọlá Abdulaziz Ọlọ́run ò ní jẹ́ ó burú fún yín láéláé àwọn pẹ̀lú àwọn tí wọ́n kọ́ wo orí ètò nígbà tá a bẹ̀rẹ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀ yín kó bá wa ṣe dáadáa fún wa la ilaha illallah. Wọ́n ní ká ṣàdúrà fún Ustaz Jamiu Adégúnwà dandan kọ́ ni kí orí Ustaz Adégúnwà àkádùá rẹ̀ máa jẹ́ gbangba à ń ṣe ní kọ̀rọ̀ Ọlọ́run dákun wọ́n bá wa dúró tì wọ́n kó wọlá àti kọ̀rọ̀ kó bá wa ti gbangba kó bá wa gba ti gbangba Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn ó do ayé Ọlọ́run má jẹ́ ó gbé wọn lọ́wọ́ etí ọ̀tá èrò ọ̀tá Ọlọ́run má jẹ́ ó ṣẹ lórí wọn la ilaha illallah wala hawla wala quwwata illa àfọwọ́ Qadir Tayyib ẹ̀yin náà tẹ́ ẹni ká ṣàdúrà fún Ọlọ́run bá gbàdúrà tí yín náà o Ọlọ́run mọ́dẹ̀ yín náà láàmú o la ilaha ìwé tí ń bá wa ṣe àmì Ọlọ́run ó bá wa ṣe àmì sọ̀rọ̀ tí yín náà tí ń tẹ́ ń fẹ́ tí ó fi ṣe kò ń gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ o la ilaha illallah muhammad rasulullah wala hawla ولا قوة إلا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين والحقنا بالصالحين اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المنصور أفاوى الله أبو علي أولمبا أشجو أنو أفاوى أولو مولو يتونتي أوركو يناني أولمبا أشجو أفاوى شريف حسن أولمبا أشجو أفو تيبوي
bákan náà àfọwọ́ abdulhakeem imam alusunna wal jamaa ọlọ́run bá ìdára fún wọn náà kárí gbogbo wa pátá ọlọ́run dákun mọ́ yọ ẹnì kankan lẹ́ o ọlọ́run ṣàánú fún wa o ká máa sọ pé mọ́ yọ wálẹ̀ láì kẹrọ bí ọlọ́run mọ́ yọ wálẹ̀ láì kẹrọ bí ọlọ́run bó bá ti ń kẹ́ Muhammad ní gbòòrò Mádínà mọ́ yọ wálẹ̀ láì kẹrọ bí ọlọ́run ọlọ́run dákun abúlé min ladunka rahmata وأيه لنا من أمرنا رشدا اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين بحق الحي القيوم بحق يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Oṣù ìṣàdúrà fún ọlọ́run ní bí ó bàjẹ́ bàbá wa ní òye bàbá wa ní òye mo ṣàdúrà fún yín o ọlọ́run ní bí ó bàjẹ́ o bàbá wa Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọ́run ní fi ilẹ̀ o la ilaha illallah wala hawla wala